ayé ire àwo òkùnkùn ẹ fìkà sílẹ̀ ẹ̀ka dídé o balógun lọ́rùn ṣàpàlà jáde ṣé gbòdò wọlé ẹ̀ka dídé o balógun lọ́rùn. Ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé o. Orí ìjókòó lẹwà ní ẹ kú ìjókòó. Inú mọ́tò lẹwà ní ẹ kú ìjókòó. Ìdúró lẹwà ní ẹ kú ìdúró o. Okó nílé mọ́ kálejò o. Ẹni tó gbédè mi mo kí yín. Ẹni tí ò gbọ́ èdè mi mo kí yín o. Baálé eléyìí mo kí yín, ìyálé eléyìí mo kí yín, gbogbo yín mo kí wọn lólódì kan o. Àìpéré amálẹ̀ ni àjùlọ, gbogbo ẹ̀yin àbúrò mi nínú ilé yìí gbogbo yín mo kí o. Ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Àsìkò tí ètò yìí ọba kálukú wa tá a bá a pàdé kò lè papọ̀ mọ́ra wọn. Alẹ́ lẹ́lòmíì ọba a pàdé. Àárọ̀ jìdòjìdò lẹ́lòmíì ọba a pàdé. Ìdájí kùtùkùtù lẹ́lòmíì ọba a pàdé. Ìyálẹ̀ta lẹ́lòmíì ọba a pàdé. Àṣálẹ́ àdúrà lẹ́lòmíì ọba a pàdé. Àbí alẹ́ lẹ́lòmíì ọba a pàdé. Ìgbà yòówù tá a bá a pàdé. Wákàtí ìtura òun ni ó jẹ́ fún gbogbo wa o. Ètò yìí tí a fẹ́ sọ lálẹ́ yìí òun ló dá lórí àwọn àpẹẹrẹ tí a fi máa mọ̀ táwọn ẹni ibi tí wọ́n bá tani lọ́fà. A ti sọ nípa àfarajọ rẹ̀ rí òní ìtúrè o. Tẹ́lòmíràn máa pariwo tí wọ́n máa gbárímù kiri àní nǹkan kan ń dún lórí òun. Nǹkan kan ń pariwo náà rí òun. Òun gbọ́ ọ̀rọ̀ hùnùhùnù. Tọ́sán bá ti pọ́n gérégéré orí ọmọ afọ lálálálálálálá kò sóògùn tó lò tí ó ṣiṣẹ́. Tọ́ba tó di lálẹ́ kò ní rọrùn sùn. Àwọn ọ̀ka ènìyàn máa fi dalé ayé ẹni láàmú. Àmì ọ̀fà ni òun la fẹ́ sọ fún wa lálẹ́ yìí àtọ̀nà àbáyọ. Ẹ wá nǹkan fìdílé kẹsì mú gègé yín kẹ̀kọ́ sílẹ̀ sínú tákàdá inú ìwé yín ẹ̀kọ́ sí. Èmi ọmọ yín náà ni o, Lúkúmọ̀nù ọmọ Àyádáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Olóòtú abala ìtumọ̀ àlá àti àkọsẹ̀jayé. A kì í bá àwọn ẹ̀ lè fẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò WhatsApp group. Àyè sílẹ̀ fún tọmọdé tàgbà o, ṣùgbọ́n ìkìlọ̀ ó wà nínú ọ̀rọ̀ tiwa o. Tó bá darapọ̀ mọ́ wa má sẹ́ndì stíkà o. Má sẹ́ndì fídíò kan tó lọ gbé wá láti ibì kan tó gbé wá o. Àyè gbà ọ́ tó bá fi sọjọ́ òbí kò sẹ́ndì fọ́tò ẹ̀yọ̀ kan péré kò ní wọ́n ṣàdúrà fún àwọn èèyàn ṣàdúrà fún. Ǹjọ́ gbọ́ báyìí àgbà láti jẹ́ pé kéèyàn máa sẹ́ndì stíkà o tàbáwòrán káwòrán tí ò dáa àbí kó máa lọ gbé líǹkì kan wá kó máa gbé wá nínú gúrùpù yìí kó sọ pé MTN ti ń háwó fáwọn èèyàn ọba tẹkínní dátà báyìí ọgbà yìí báyìí àfẹ́ o. Ẹni ọba ṣerú nǹkan bẹ́ẹ̀ àwọn admin tí wọ́n ń kọ̀ǹtró yàrá yìí wọ́n yọ ọ́ kúrò ní. Ọgbọ́n là ní àwa kọ́. Nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa lórí ètò WhatsApp group? +229 67 53 8915. Again tún wílẹ̀ kan sí. +229 67 58 58 ń gbé nọ́mbà yìí dáadáa o ẹ dákun ẹ má bínú. +229 67 53 8915. Ẹ gbọ́ nọ́mbà kejì. +229 52 98 8116. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí. +229 52 98 8116. Tó bá jẹ́ pé bó bá wà ní orílẹ̀-èdè Nàìjíríà torí pé ìlú méjèèjì là ń pín síra wọn Kútọ́nù àti Nàìjíríà.
nọ́mbà wo lẹ fi pè mí tí n bá wà ní orílẹ̀-èdè Nàìjíríà +2348032983298 ẹgbẹ́ tó wúlẹ̀ kà sí +2348032983298 ẹ máa bá mi ká lọ ẹ wá nǹkan fìdílé o tàbí kẹ fìdílé nǹkan o. Ṣàgbàlá jáde egbòdo wọlé. Ilé máa ọ̀lẹ́ máa àwa ti lé kúlọ̀ nílẹ̀ yìí òdìgbé ìkúlọ̀ ẹ̀dínwó rere àdìmọ́ àwa ti lárùn lọ nílẹ̀ yìí òdìgbé. Ẹ kú kalẹ̀, ẹ kú jókòó. Àmì yìí jẹ́ àpẹẹrẹ tó ti kó bá ọ̀pọ̀lọpọ̀ nínú ìrìn àjò ayé. Ọmọ aráyé burú púpọ̀. Ọ̀rẹ́ mi, inú rẹ ni ọmọ. Inú ara rẹ ni kọ́ ọmọ. Má jẹ́rìí ẹnìkan. Má jẹ́rìí ẹnìkan. Inú rẹ ni kọ́ ọmọ o. Ẹni ayé bá mú lójú ayé tí wọn bá rí mú wọn gbójú oorun yọ sí. Nínú aburú tí àwọn èèyàn ìkà tí wọ́n ń ṣe jù èyí tó gbójú oorun lọ́pọ̀ ju tójú ayé lọ. Mo ń béèrè pé ìdí tó fi rí bẹ́ẹ̀ ni. Tó bá jẹ́ni tí ń súnmọ́ Ọlọ́run dáadáa, tó bá jẹ́ni tó lè gbààwẹ̀ dáadáa, tó bá jẹ́ni tó lè ṣe sàárà dáadáa, tàbí ọjọ́ni tó ṣe pé kìí fira rẹ̀ ṣeré. Ó ti yé yín ẹni tí kìí fira rẹ̀ ṣeré nígbà kọ̀ọ̀kan tó dira rẹ̀ lámùrè. Ewé jágbá, ewé ìjogbo tọ́málàáfíà ara ṣiṣẹ́ tó dènà ọwọ́ àwọn abínú ẹni tí kìí fira ẹ̀ ṣeré tọ̀sán-tòru. Tí ayé bá fẹ́ mú ni èyí tó gbójú oorun wá lọ́pọ̀. Tí wọ́n bá ti pe ẹlẹ́dàá ẹni lójú oorun ayé ò ní mú wa o. Ẹni wọ́n bá mìwò lójú oorun tí wọ́n bá ti mú kó tó bọ́yọ̀ pẹ́ o. Àánú Ọlọ́run ló kù o. Àmọ́ tí wọ́n bá nawó aburú sí ọ lójú oorun tí wọ́n bá wọn náà lákọ bóyá o jí mọ́ wọn lọ́wọ́ ni. Àbí èyí tó ti tọ́jú pamọ́ nínú ara tó fọlọ́run ṣọ́ra rẹ. Tí wọ́n bá ti fẹ́ máa mú bọ̀ wá Ọlọ́run ọba yóò bọ̀ kọdí wọn yóò dá a padà síbi títí ń bọ̀. Ọ̀gbọ́ yóò dá a padà síbi títí ń bọ̀. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló tójú oorun dójú ikú o. Tó ṣe pé ṣàdédé wọn kàn rí yóò pariwo oró òwò tí ó sì pọ̀jẹ̀ lẹ́nu tí ó fi kú. Iṣẹ́ ọwọ́ àwọn ẹ̀ka ènìyàn ni. Ẹlòmíì ògo rẹ̀ ojú oorun ni wọ́n ti gbẹ́sẹ̀ lé. Ayé ò ní gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń gbọ́ mi, wọn ò ní gbẹ́sẹ̀ lógo yín o. Kódà ojú oorun wọn a máa ṣẹ́ ògo ọmọ ẹ̀dá nígbà tá a máa ń ṣẹ́ séńjì, tá a máa ń ṣẹ́ owó wọn a máa bá a ṣẹ́ sí wẹ́wẹ́. Ẹni títí ń ná tẹ́lẹ̀ yóò wá dẹni tí ń le kó tó mu. Wọ́n bá mu gan wọn ò tún ní jẹ́ ó lò. Ayé ò ní ṣẹ́ ògo wa ní sí wẹ́wẹ́ o. Odidi tá a gbé wáyé náà láàlò ògo wa tí ó sì bá wa kalẹ̀. Ẹ rí pé ṣàdédé ẹlòmíì ẹni tó ti dápé tẹ́lẹ̀ yóò dògùn yí pé kò róorun sùn mọ́. Tílẹ̀ bá ti ṣú báyìí orí rẹ̀ ó máa pariwo, orí ó máa fọ́ lálálálálá, kò ní róorun sùn mọ́. Ẹlòmíì ọ̀sán gẹ́rẹ́gẹ́rẹ́ ni àlàáfíà ara rẹ̀ tún kò gbádùn rẹ̀ mọ́. Ìwọ̀n náà wọ́n máa pariwo lórí ẹ̀sìn. Yóò máa pariwo orí fífọ́ ni.
kí ni àwọn okùnfà àwọn tó lè jẹ́ kí ẹ̀dá máa pariwo orí fífọ́? bóyá èèyàn ṣe wàhálà púpọ̀ jù, kò bomi sára, tàbí kò lo nǹkan adẹ́ra tí mú gbogbo ṣan ara tó ti ṣe wàhálà kó tún tò, bí àwọn nǹkan oògùn mímì, ewé èbó tàbí kó bomi ara, kó jẹun, kó gbà tẹ́gùn dáadáa sára. tàbí tí èèyàn bá jẹ oúnjẹ tó le jù lálẹ́, a máa fa ìmúrìrà. ẹ béèrè pé kí ni jẹ́ ìmúrìrà? òun ni kéèyàn máa yí lọ yíbọ̀ kó má lójú oorun. ẹlòmíì orí ni máa fi fọ́ ẹlòmíì. àwọn nǹkan wọ̀nyí, tàbí kí wọ́n dá àrùn mọ́yàn lójú, ẹni tó yẹ kó sùn dáadáa wọ́n dá àrùn mọ́ lójú. àwọn nǹkan wọ̀nyí a máa fa orí fífọ́. tàbí ẹni tó bá ní àrùn bóyá ìfúnpá gíga, ó lè má jẹ́ kéèyàn oorun sùn, tàbí kiri ọmọ afọ́ni. bíbí yẹn bá ní àrùn ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀ tá à ń pè ní táífọ́ọ̀dù, kò wá sí gbogbo àwọn eléyìí ń bẹ. ṣàdédé rí i pé etí rẹ̀ ń pariwo, orí ọmọ wa fọ́ lálálálá, ọ̀fà ni. wọ́n ń yípo rẹ lọ́wọ́ ni, ayé ò ní dè wá, òun ò ní mú wa o. àwọn nǹkan wọ̀nyí wọ́n fi sọ ẹni tí ó lálàáfíà di òkú rẹ̀ tẹ̀ ní. ayé ò ní mú wa o. òun ò ní mú wa tọmọtọmọ. kí wàá ní ọ̀nà àbáyọ sírú nǹkan bẹ́ẹ̀? òun láà sọ fún wa yìí, ẹ máa bá bọ̀ wá. àti jáwé ìwọ̀rọ̀ á tù wá lára, àti jáwé ẹlẹ́rọ̀ á tù wá lára. Jẹ́ǹsì mi, ẹ̀mà jẹ́ǹsì mi, kòtò jẹ́ǹsì mi, àjẹ́ jẹ́ǹsì mi, ikú jẹ́ǹsì mi, àrùn jẹ́ǹsì mi, ẹ̀yin ọwọ́ òkùnkùn ẹ̀mà jáyé sí mi, ṣàmàlà jáde kò lù wọlé. àwa ti lè kú lọ nílẹ̀ yìí ó di gbére. ó di gbére ikú lọ èdè lọ́ọ̀rẹ́. àjìmọ̀. àwa ti lárùn lọ nílẹ̀ yìí ó di gbére. ó di gbére àkúlọ̀ èdè lọ́ọ̀rẹ́. àjìmọ̀. ọjọ́ ẹ̀kúrọ̀ olùfọ̀hún àwọ̀ ajagunà níwájú. ẹ kú kàlẹ̀ gbogbo ọmọ Yorùbá, ẹ̀yin èèyàn mi káàkiri gbogbo àgbáńlá ayé. ìkà ènìyàn kò pélé alára ọmọ wò ó. tọ́ ọ bá ń ga láyé máa wo bàtà ẹsẹ̀ rẹ. ǹjọ́ gbọ́, gbogbo ẹ̀yin tí ń dùn tí ń dán fún, ẹ má gbàgbé àwọn ará àdúgbò yín. gbogbo ohun tí máa fa inúnibí ni nìyí. lóòótọ́ inúnibí ni kọ̀ọ̀kan tàìmọ̀ wá wò ó. àwọn ẹbí yín ẹ máa tọ́jú wọn. tọ́ bá ń ṣe dáadáa sí àwọn èèyàn, tọ́ ya wọn, tí wọ́n tó rí ọmú yọ̀ pẹ̀. tí ọba yà jẹ́ pé tó bá jẹ́ pé ibi tọ́lọ́run yà sọ pé ẹ̀dá ọba lọ ni. wọ́n ní tó bá kù ṣẹ́jú kan sí méjì kọ́mọ olóore ó jì sí kòtò, mọ̀nàmọ́ná yóò kọjá o. ìwọ náà máa ṣe dáadáa. ẹ rí irun orí yín, ẹ máa tọ́jú ẹ̀ dáadáa. àwọn àka ènìyàn wọn a máa mú irun orí ẹ̀dá, wọn a máa lò ó fi ṣiṣẹ́ ibi báyìí. tí wọ́n bá parí iṣẹ́ aburú yìí, wọ́n lè rí mójú ọ̀nà tí gbogbo mọ́tò ń gbà. gbogbo ìgbà tí mọ́tò bá ti ń gbàbẹ̀, ara máa ní ẹni yìí ni. tàbí tí wọ́n rí òmíì mọ́ ìdí àgbẹ̀dẹ, gbogbo ìgbà wọ́n bá ti ń lurin lórí ẹ̀, borí òǹtọ̀hún ó ti máa ṣe gbangban nù. òmíì wọn a rí mọ́ inú àrò lẹ́ẹ̀ máa rí tẹ́lòmíràn máa pariwo pé ara ń tà wọn. yàtọ̀ sí pẹ́ni tí náà ń bá mú iná ọ̀run, àìsàn kan ní jẹ́ bẹ́ẹ̀, inú ẹ̀jẹ̀ nìyí wà. a máa sọ̀rọ̀ báyẹn wò ń jọ wájú, torí ìlà nǹkan ṣàlàyé náà. ǹjẹ́ gbọ́,
àwọn nǹkan tí àwọn ẹni ibi máa ń mú nì fìlà orí ẹni ìlarun tẹ́ ẹ̀ fi ń larun mo ti kìlọ̀ fún yín ẹ̀yin obìnrin ẹ má máa gbàgbé irun yín sẹ́nu ìlarun tẹ́ ẹ̀ fi ń larun orí yín o wọ́n á máa lò fi ṣiṣẹ́ ẹbí o ẹ yọ irun ẹnu ìlarun yín tàbí kóòmù yín ẹ máa jù ú sínú iná kó jóná tàbí kẹ́ ẹ máa rì í mọ́lẹ̀ àìdarun orí ẹni sódò àwọn ìyá wa látijọ́ ògiri ilé ẹ mọ̀ pélé alámọ̀ níbi tó lanu wọn ò kórun wọn síbẹ̀ wọn ó sì pa pẹ̀tẹ́ amọ̀ àwọn míì àfi san mọ́bẹ̀ mọ́ ògiri ilé ẹ máa tọ́jú irun orí yín gèlè orí yín ẹ tọ́jú ẹ̀ fìlà orí yín ẹ tọ́jú ẹ̀ ẹ má jẹ́ ní kó o sí fìlà orí ọmọ yín o kóòmù tọmọ yín sì fi ń yarí tẹ́ ẹ fi ń yarun orí rẹ̀ ẹ má jẹ́ ó di tajá tẹran ìwúrẹ́ wọlé yóò mú àgùntàn wọlé yóò mú ìkìlọ̀ lélẹ́yìí o ayé ò ní ta wá lọ́fà o ayé ò ní ta wá lọ́fà o ẹlòmíì wọn a máa lo àwòrán rẹ̀ ẹlòmíì wọn a máa gbẹ́ ère rẹ̀ gbogbo ọ̀nà tọ́ta lé gbà gbogbo bí wọ́n bá gbà láyé òfòlómi ẹ̀fọ́ ṣe o gbogbo ẹni ọba porí wa níbi òfòlómi ẹ̀fọ́ ṣe o ọ̀rọ̀ ìbànújẹ́ ní mú òkété tí fi káwọ́ lórí àtẹ o gbogbo ẹni ọba ní òun bínú wa ó ń bínú gbogbo dúkìá tọ́lọ́hùn sí fún wa ní ọ̀rọ̀ káwọ́lérí yóò máa yálé wọn tọmọtọmọ ọ̀rọ̀ káwọ́lérí fẹsẹ̀jẹlẹ̀ yóò máa yálé ọ̀tá wa ire kàbìtì ni wọ́n máa yíwọ́ dẹ̀dẹ̀ tiwa a kì í wà bá a mọ̀ ẹ fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé àti ẹ fẹ́ tọ́jú àrùn ara ẹ kàn sí wa èyí tá a bá mọ̀ bí a sọ fún yín tọ́rọ̀ yín bá jẹ mọ́ ọ̀rọ̀ olóògùn èbó a sọ fún yín pé ewé èbó ni ẹ lù ṣe yìí o èyí tó bá jẹ mọ́ ewé Yorùbá tá a bá mọ̀ ń pa rẹ̀ a sọ fún yín pé eléyìí àmọ́ ń pa rẹ̀ Olédùà kò fi yé wa á dára fún wa kò ní dà á lẹ̀ mọ́ wa lọ́wọ́ má sọ pé kò sí ayé ń bẹ èèyàn wà ẹ̀yin gángan ayé nìyí o gbogbo ẹni tí bá ti ń tà ń pè tí ń jẹ ayé nìwọ náà ayé ò ní mú wa o ayé ò ní dé wa ẹ súnmọ́ lọ́hùn àìfẹ̀rẹ̀ nílẹ̀ kò sí wọn ẹnìkan ọ̀sẹ̀ fẹ́ nìkan ọ̀rẹ́ mi ń gbà tó ọ̀sẹ̀ jẹun yóò tó mú bọ́tú wọ́tà sí lòun fi ń sọ sọkúsọ o sọ̀gbọ́n ayé a máa tábà fún ni pẹ̀lú mi ata ayé ò ní tábà fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń wò ní gbogbo ẹ̀yin ìyá mi káàkiri gbogbo àgbà ńlá èmi ọmọ yín náà ni o mi ọmọ ọjà tẹ́ fi pọ̀ mí ọlọ́run ní jó tú kò ní jábọ́ ire kàbìtì ó dàbọ̀. Ẹ má bínú àwọn ọ̀jọ̀gbọ́n dá mi pamọ́ náà bàbá ẹ ti gbàgbé ihun tẹ ẹlẹ́ fún wa gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ ẹ fún wa mọ́ n ó fún yín ẹ rí ẹni tí irú nǹkan báyìí bá máa ṣe jù ṣé mọ àrò táwọn ìyá wa fi ń dáná nílùú òkè látijọ́ àrò tí wọ́n máa fi amọ̀ mọ àrò mẹ́ta ṣètìmọ̀ èyí wọ́n bá fi amọ̀ mọ́ ńbẹ lọ́tọ̀ omi ńbẹ tó jẹ́ pé òkúta mẹ́ta ni wọ́n gbé kalẹ̀ tí wọ́n máa gbé ìdáná lé lórí èyí yòówù ọba rí inú méjèèjì bu àrò kíní bu àrò kejì bu àrò kẹta ó ti bu ìbá àjọ lókúta ìbá àjọ alámọ̀ ṣàtìbù ẹ wàá lọ wá orí àparò tó pé èèpo ogi ńlá ẹ tọ́jú ẹ̀ èèpo ogi ọ̀bọ̀ ẹ tọ́jú ẹ̀ ẹ̀gún ẹjọ́ pọ̀ díẹ̀ ẹ dà sí méjì ẹ mú ìdá kan ẹ fi sin iwájú orí ẹni náà tàbí kẹ́ ẹ fi sin láàrin orí ẹ sin iwájú lọ ẹ̀yìn ẹ sin ẹ̀yìn wá iwájú kò níye ẹ wàá fi ẹbùtẹ ẹgún yìí ẹ fi ra ṣé wàá rí ẹni tí ọba lè ṣe gbẹ́rẹ́ ṣé wàá rí ẹbu tó wà nílẹ̀ yìí tẹ́ ẹ ti lọ yìí ẹkùn ẹfọṣẹkọ kẹ́ni náà kọ́ máa fi fọ́ sínú ike kan tó bá ti fọ́ sínú ike kan ẹ dà á sínú kòtò ẹ fi yẹ̀pẹ̀ bò mọ́lẹ̀ mẹ́ èèyàn mi yóò fò lọ ayé ò ní dẹrù wá wọn ò ní dẹrù wá o wọn ò ní dẹrù wá tí ó bá jẹ́ pé bóyá ọ̀rẹ́ ọ àárẹ̀ ara tó lò nǹkan ara ríro ṣùgbọ́n tó bá jẹ́ pé atanilọ́fà ni tí èsì pé bóyá ní nǹkan mi nú ẹ̀rọ rẹ̀ ní lòósì tó bá yín lára mu ire o
ire o ẹ má gbàgbé pé mo sọ yìí pé ààrùn mẹ́ta ẹ má sì mí gbọ́ o ààrùn mẹ́ta ààrùn alámọ̀ ń bẹ ẹbu orí rẹ̀ lọ́nà mẹ́ta ẹ mọ̀ pé mẹ́ta ní jẹ́ tó bá jẹ́ pé òkúta ni wọ́n fi ṣe ẹbù lára òkúta yìí lọ́nà mẹ́ta orí àparò tó pé igi ńlá èèpo ọ̀bọ̀ ẹ̀gùn pọ̀ ẹ bá ti gun pọ̀ ẹni ọba lè sín gbẹ́rẹ́ ẹ síwájú orí rẹ̀ kẹsì sí iwájú lọ pàkọ́ kẹtù sí pàkọ́ padà wá wájú ẹni tí ọba lè sín gbẹ́rẹ́ ẹ pò ó mọ́ ọṣẹ kọ́ máa fi fọ orí rẹ̀ sínú òkè kẹ máa dà sínú kòtò àìdá sódò o àìfi paná o àìsí ìdá sí títí o àádá sínú kòtò ni kọ́ máa bá títí ẹ lọ tó èyí tí arígbà lọ́dọ̀ àwọn tó bí wa ní gbogbo ẹ̀mí tẹ́ bá lò ẹnu wá dùn sí gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá lọ́tún lọ́sì pé èyí báyìí a lò ó èyí báyìí a lò ó bẹ́ẹ̀ ni àwa kọ́ o ọlọ́run ni o gbogbo èyí tẹ́ bá ń lò yóò máa bá yín lára mu o yóò máa bá yín lára mu kò ní gbòdì lára yín o àdúrà ẹnu yín làwa fẹ́ ẹ sá máa ṣe fún wa tọ́ba tí wàá ń dọ́dọ̀ wọn náà má tilẹ̀kùn mọ́ má dìlítì ẹ̀ ha yẹ kó dọ́dọ̀ gbogbo yẹn tí wọ́n lò kí wọ́n ṣàǹfààní ẹ̀ ire o ó dàbọ̀. Ọ̀yẹ́yẹ́ ló bí àwo ire, ọ̀yẹ́yẹ́ ló bí àwo iyè. Àwo tó dalẹ̀ abalẹ̀ lọ, òtítọ́ ni ó gbẹ̀yìn ayé. Àfọwọ́sẹ̀ bá Ọlọ́run Èdùmàrè. Àwo tó dalẹ̀ abalẹ̀ lọ, òtítọ́ ni ó gbẹ̀yìn ayé. Àwa ti lé kúrò nílẹ̀ yìí ó ti pé ìtura ìdíwọ́ rẹ̀. Àjíwọ̀n. Àwa ti lárúkọ nílẹ̀ yìí ó ti pé àbúrò ìdíwọ́ rẹ̀. Àjíwọ̀n. Ọjọ́ ìtura olúgbọ̀hún àwọn ajagunà níwájú aláṣẹ lọ́rùn. Ìjẹ́ ní tirẹ̀ látọ̀ Èdùmàrè. Àbòyún yìí lé o àbí wẹ́rẹ́. Àgàn tí kò ìbí àfọwọ́sọ̀tún. Àbí mọ́lẹ́mọ́ ní tèkúté ilé. Ire gbogbo lórí wa ò Èdùmàrè. Rọ́ọ̀dì títí ayé. Irun mi lọ kúrò nílé wa. Rọ́ọ̀dì títí ayé. Irun mi lọ kúrò nílùú wa. Ẹ̀yin tọ́lọ́run ẹ̀yin dàrú. Àwa ti gbẹ́kúgbẹ́ o, a ò kú mọ́. Ẹ̀yin tọ́lọ́run ẹ̀yin dàrú. Ire gbogbo lórí wa ò Èdùmàrè. Àwa ti lé kúrò nílẹ̀ yìí ó ti gbé. Ìtura ìdíwọ́ rẹ̀. Àjíwọ̀n. Àwa ti lárúkọ nílẹ̀ yìí ó ti gbé. Àbúrò ìdíwọ́ rẹ̀. Àjíwọ̀n.